ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tòní ẹ̀mí wá ṣọ̀pọ̀lọpọ̀ ìsinmi láyé àmì tún náà làwọn nàṣírí èdè tún gbédé ní ọ̀sán tèmi àrà kéńgé èyí tó yàtọ̀ sí èyí tá a ti ń ṣe bọ̀ látẹ̀yìn kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí òwe bẹ́ẹ̀ ni òwe àti ìtumọ̀ òwe mú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àwọn ọmọdé ìsìn àmọ̀wé ń pa a tún máa ń pa àṣùpà òwe ìgbà tó yẹ ká lòwe kọ́ là ń lòwe olórin mi bá mi tú yí sókè. Fún mi láyọ̀, fún mi láyọ̀, fún mi láyọ̀, kí rẹ́gbẹ̀yìn ayé mi. Ọba òkè á fún gbogbo wa láyọ̀ àmín. Wọ́n ní òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù òwe ni a fi wá. Òwe kìíní wọ́n ní ọ̀pọ̀ aláǹgbá ló dakùn délẹ̀ a kò mẹ̀yìn tí inú wọn sọ pé inú máa ń wọn aláǹgbá ni wọn ṣe fẹ́ jẹ́ ká mẹ̀yìn tí inú nínú wọn. Báyìí wọ́n máa ń pòwe yìí nígbà tí wọ́n bá rí àwọn èèyàn tó ojú wọn gún gégé tí wọ́n rẹ́rìn táwa náà rẹ́rìn sí wọn àmọ́ tí wọ́n ní ìṣòro kan tàbí méjì èyí tí wọ́n ń kojú tí kò wọ́n sí àwa tí wọ́n bá rẹ́rìn àmọ́ tó yẹ pé àwọn nìkan nìṣòro ilé ayé wọn ni wọ́n jẹ́ ẹ jẹ́ ká tún yóò mi sókè. Òwe kejì ilé la ti ń pẹ̀ṣọ́ ròde wọn ò ní pẹ̀ṣọ́ tá à ń lò sára ilé la ti ń kó síta rárá o àwọn Yorùbá máa ń pòwe yìí nígbà tí wọ́n bá rí ọmọ tó ń hùwà dáadáa ìwà rere tó ní ìtẹríba tí ìhùwàsí ẹ̀ tó jọ tọmọlúwàbí tá a tún rí ọmọ èmi ní ìdàkejì rẹ pé ìwà burúkú ṣá ni ó máa ń hù wọ́n ní irú àwọn ìwà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tọpasẹ̀ wọn padà sí ìdílé tí wọ́n ti jáde wá a máa rí pé ọmọ èyí tó ń hùwà rere ní ìdílé tó ti jáde wá wọ́n kọ́ ó gbẹ́kọ̀ọ́ ó tútù rà rẹ̀ kọ́ ni ìtòlẹ̀ làwọn Yorùbá ṣe máa pọ̀wé yìí pé ilé òun ni a ti ń kọ́ ẹ̀ṣọ́ ròde onílù mi tún gbé sí